ká sọ gbogbo a wà lọ́nà Abeokuta fẹ́ lọ sí Olumo ọ̀rọ̀ bá ṣe máa débẹ̀ gbogbo ẹ̀ ni mo fẹ́ kí ẹ bá mi ká lọ kẹ́ mọ̀ bí a ṣe máa débẹ̀ àti pé ọjọ́ ìgbà àkọ́kọ́ ní tí màá kọ́kọ́ sun Abeokuta mo máa ń lọ sí Abeokuta náà láti lọ ṣe nǹkan tí màá padà jẹ́ ṣùgbọ́n mo máa sun Abeokuta mọ́jú torí pé àbúrò mi ń ṣe ọjọ́ ìbí ẹ̀ ní ṣàbúrò mi ẹbí ọ̀sìn tí ó jẹ́ ọkùnrin ń ṣe ọjọ́ ìbí ẹ̀ ní ọ̀la èmi àti ọ̀rẹ́ mi a máa lọ sí Apata ni a wà báyìí. Apata ni a ti lè rí mọ́tò Abeokuta ní àti Ìbàdàn a sì lè rí mọ́tò Abeokuta náà ní Ìwó road a fẹ́ wọ public transport mi ò gbé mọ́tò lọ torí ọ̀rẹ́ mi náà àjọ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tiwa ní bọ́ọ̀sì ló ṣe kò sì wá wọn náà 500 ní dé Abeokuta tàbá wọ̀ àwọn kan máa ń wo sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n èmi ò torí ẹ̀ ní a ṣe wá wò ní ìdẹ́ pé a máa kọ orúkọ wa sílẹ̀ Ọlọ́run má jẹ́ ara burú Olúwa ló ń ṣọ́ wa náà tábà ti wà lọ́nà màá máa fi hàn yín ẹ máa bá mi ká lọ. ti gbéra nísìnyí láti Apata ọ̀rẹ́ mi tí mo sọ pé àjọ lọ sí Abeokuta ní àti wà ní ọ̀nà àti fẹ́ dé Omi-Adio àti dé wáyà àkẹ́kù báyìí a ti wọ inú Omi-Adio báyìí dáìbà wa ó ń play rédíò ẹ̀yẹ́ ṣàmà rò tí pè wá kájọ nà sáfẹ́fẹ́ káwa ó dẹ̀ ṣiṣẹ́ ìwádìí wa àwa nà sáfẹ́fẹ́ ẹ̀rí pọ̀rọ̀ tó ń gbé ọ̀nà báyìí ó dé lẹ́sẹ̀kẹsẹ̀. bó ti tọ́ àti bó ṣe yẹ ìyẹn lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí ó lè dá náà. Omi-Adio ní rélùwé kan ibi tí àwọn mọ́tò tó ń gba orí rélùwé máa ń gbà kọjá. kí ọ̀rọ̀ tá a fẹ́ nẹ̀ sáfẹ́fẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn fún díẹ̀ níwọ̀nba. eléyìí ó lè gbé wa dé kù. àlè àti àlàbàlà alákọ̀ọ́kọ́. ṣọ́ọ̀ṣì yìí wọ́n ló ti wà níbà yìí ó ju 100 ọdún lọ. as evidence tó fún wa fún nǹkan tó rí. ibi tí Ìbàdàn parí sí ni according to driver ṣá. no sí Pàtàkàrí. Pàtàkàrí. ṣe yẹn I didn't get it. tó ìjìbì ló ṣe yóò wọ́n tó jẹ́ pé òun jábọ́ ẹ̀yìn bàjẹ́ ni. ọ̀lẹ́dá wọn ni local government area tó tóbi jùlọ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyànjú láti rí wípé Abeokuta west Abeokuta south ọ̀lẹ́dá àtọ́ríṣiríṣi local government gan ọ̀lẹ́dá tóbi gan wọn ló boundary pẹ̀lú Ọ̀yọ́ state apá àdìkan náà tún boundary pẹ̀lú Lagos state so local government ọ̀lẹ́dá ló tóbi jùlọ ní Ogun state bá ti wọ Ogun state báyìí ọ̀lẹ́dá la wà báyìí láti ọ̀lẹ́dá ara máa kọ olódó a ti ń dé Òṣìẹ̀lẹ̀ àwọn ọmọ Abeokuta ẹ má bú mi o. ọbẹ̀ gbóná lé lórí. ẹ̀yin náà wá wo orú ìrìn àjò yẹn irú ọmọbìnrin ní ìsìn tápé irú bó ṣe rí ọkùnrin yẹn torí bó ṣe múra ni tàbí lágbègbè mi ni kò ní fún ní. kódà ó kọ́ fún ìrìn àjò gbogbo lọ́lọ́kọ́ ni wúrà. àkọọ́lẹ̀ ti kò lórí ẹ̀dẹ̀ nìkan wọ́n kálukú ti rìn ọlọ́run ọba ti mọ̀ tí orí ògbóbìnrin tí orí ògbóbìnrin tí ọlọ́run ti mọ̀ orí òsì dàpọ̀ kálukú wa o. àmì ẹ ṣeun gan. inú ẹgbẹ́ lọ́lá wa o. ẹ ṣe mo dúpẹ́ gan sa àti yóò ní bàjẹ́. ìlànà FUNAB làwà yìí ilé ẹ̀kọ́ gíga tó wà ní Abeokuta èmi mú sọ bẹ́ẹ̀. nílẹ̀ náà sọ pé ìrọ̀lẹ́ náà lákúrò Ìbàdàn ẹ̀wọ̀n ń kú ìtàn drive wa mi ní fojú wọn torí wọ́n lè lù mí ẹja gbé kúrò mò ń ṣeré ni o a ti wà ní eléwé ẹran wọ́n ti ẹ̀ wọ́n try gan-an ni wọ́n rìn lẹ́ o. a ti kúrò ní ṣẹ̀rìṣẹ̀rì bó ṣe máa ń wà ní police headquarter Abeokuta lè
eléwé ẹran àwọn jàǹdùkú.com. àárọ̀ ó sì di ọjọ́ kejì báyìí a ti sùn àti jí òru la tó dé lánàá àfihàn yín a ti lọ sí Olúmọ àwọn aráalé wa ni. Oh my God. bá a ṣe ń lọ where are we now in Abeokuta? Federal Housing Estate Ẹlẹ́gà àti wọ mọ́tò Olúmọ báyìí láti Ẹlẹ́gà bus stop. àwọn mọ́tò Abeokuta kọ́lọ̀ wọn nìyẹn bọ̀tọ́ wáyé pé àti Ìbàdàn ni ẹ ti ń bọ̀ páàkì wo ni wọ́n ti sọ yẹn. Aṣẹ́rò wọ́n lè sọ̀rọ̀ ní Aṣẹ́rò àbí kí wọ́n sọ̀rọ̀ ní Kútọ̀ àbí kí wọ́n sọ̀rọ̀ ní Láfẹ̀wá ó dìpẹ́ndì lé ibi tí wọ́n bá ti wọ mọ́tò láti ibi tí wọ́n bá ti ń bọ̀ bọ̀tọ̀ ká sọ wípé wọ́n sọ̀ ní Aṣẹ́rò wọ́n lè wọ láti Aṣẹ́rò fún wọn mọ́tò gbọ́n Ìtòkú láti tó wọ́n lè gbà sọ̀rọ̀ níwájú Mádẹ́jẹ́ láti Kútọ̀ ní bẹ́ẹ̀ náà ni wọ́n lè wọ Mádẹ́jẹ́ láti Láfẹ̀wá náà Mádẹ́jẹ́ láti Láfẹ̀wá náà wọ́n lè wọ mọ́tò láti Olúmọ báyà tó máa sọ̀rọ̀ níwájú. Ẹ káàbọ̀ sí Olumo Rock. Yeah. We are still in Corona period. Corona period last year, bye. So I'm for war. Àti àwọn náà Olumo báyìí. Ẹ rí bí ó ṣe fine gan ni. Oríṣiríṣi ló wà àti bó ṣe fún ó ní ẹwà tó pọ̀ gan-an. À ń lọ sínú gálárì nísìnyí. Àwọn ọmọ tó ń ṣe excursion holy àti wọnú gálárì báyìí oríṣiríṣi ló wà ń bẹ. Oríṣiríṣi ìwé oríṣiríṣi ohun mèremère tó fi àṣà àti ṣe wá hàn bíi ọmọ Yorùbá tí mo jẹ́. a ti ń gun orí òkè wa lọ báyìí ẹni tó ń mú wa lónìí ṣe ti rí Olumo Rock staff làwọn wọ̀ sí ara. a ti gun dé. Ẹni bá wọn rí kọ́ọ̀dù rẹ̀ síta láti orí mi orí òkè ní a lè rí gbogbo a lè rí gbogbo mọ́ṣáláṣí àkọ́kọ́ fún là ń wò lọ́kàn nílùú Ẹ̀gbá 1985. ó dàgẹ́ bí ẹni pé ṣọ́ọ̀ṣì bọ́láyà tí wọ́n máa ń kọ́ mọ́ṣáláṣí bí ṣọ́ọ̀ṣì òun ló fi dàbí ẹni pé ṣọ́ọ̀ṣì bọ̀dá bá dókè a máa rí fọ́ ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì Àjàyí Crowther ẹ̀rí Townsend wọ́n kọ́ ní 1844 ọ̀tún òkè láti máa rí yẹn ṣe bá wo bíbà ẹ wá wo bíbà sísà ibi tí wọ́n pè ní di ìrókò olúwéré ni ìrókò olúwéré yẹn dẹ̀ ti wà ń bẹ̀ like 300 years igbó òjò ìgbẹ́ ẹnu kò kí gbẹ́ bóyá wa yẹn Ọlọ́run ṣe ṣẹ̀dá igi yẹn sí àárín òkúta nìyẹn kò dẹ̀ kí gbẹ́ ọ̀tí orí ẹ̀rì understand but ibi
ọyàn ẹ̀ nìyẹn ọrùn ẹ̀ mọ́ ikùn yẹn nìyẹn ọ̀tọ̀ ló ń lo dídí òkúta yẹn bẹ́ẹ̀ ó dá gẹ́gẹ́ bí èèyàn tó sùn sí orí òkúta iṣẹ́ ọlọ́run ni bó ṣe wà nìyẹn bọ́tọ̀ òkúta yẹn ti wà ń bẹ̀ for many centuries lẹ́gbẹ́ kò wù tí ó dẹ̀ yìí. bódà wa wọ́n máa ń wà tí wọ́n ti máa ń gbé wọn gbà yẹn because àkọ́lá kọ́kọ́ ṣe irú iṣẹ́ yìí àwọn bódà ló kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ àdúgbò ìgbà tó yá táwọn ti dàgbà irú iṣẹ́ pàánù ọ̀dẹ̀ fẹ́ represent a máa ń mú àwọn èèyàn lọ́sìn pọ̀tí ń ṣe à ń lọ sí ìpele àkọ́kọ́ ìpele 4 sí 3 la máa dé títí àwọn àfi dé ibi tí òkúta yẹn parí sí ọ̀rẹ́sàn ẹ káàbọ̀ sí ìlú Ẹ̀gbá wa ní o. níbi tí a wà yìí ní ọgbà Lísàbí ọ̀rẹ́sàn ta ni Lísàbí yẹn jẹ́ Lísàbí yẹn ló jagun ìlú Ẹ̀gbá fọ́dún 3 tó dẹ̀ jagun tó ṣẹ́gun ìyẹn rí wọ́n ṣe máa ń fi àwọn Ẹ̀gbá ní Ẹ̀gbá ọmọ Lísàbí agbòǹgbò àkàlà bọ̀tẹ̀ ẹ̀kan lọ́dún náà máa ń ṣèrànlé Lísàbí yẹn bàbá Aláké ìlú Ẹ̀gbá àwọn dẹ̀ náà máa ń lead ìrántí Lísàbí because ọba mẹ́rin la ní nílùú Ẹ̀gbá Aláké of Ẹ̀gbáland Ọ̀ṣìlẹ̀ of Òkè-Ọ̀nà Olówù of Àgbẹ̀-Ògbàgùrà àlásàn àwọn ọba tó máa ń ṣe agbátẹrù ẹ̀ náà nìyẹn wọ́n ti ìpele àkọ́kọ́ ni mo sọ pé ibi tí a wà yìí ìpele 4 sí 3 lánàá but láti ìsàlẹ̀ títí débi táwọn ọmọ ẹ̀dọ́ sí ìpele kan ni a dẹ̀ ti climb 120 steps àti gun 100 àti 20 láti gùn dé ibi báyìí ìyẹn first level yẹn but oríṣi 3 ló represent ìlú tó wà níbà ìdí tẹ̀wọ̀ èèyàn ń pè ní panṣẹ́kẹ́ ẹ̀wọ̀n kí ní black yẹn tí èso ní ẹ̀ bá ti gbẹ tí ẹ̀ bá mí báyìí tí ẹ̀ bá mí ó máa dún ṣẹ́kẹ́ torí ẹ̀wọ̀n ṣe sorúkọ gi yẹn ní panṣẹ́kẹ́ but àwọn olóyìnbó ló máa ń pè ní flamboyant but eléyìí ní dóngóyárò yìí ewé àgbo ni wọ́n máa ń pè ìwọ́n tó dẹ̀ wà ó wà medicinal bó ṣe wà tí ẹ̀ bá ní malaria tí ẹ̀ bá sè tí ẹ̀ bá mú ara yẹn máa wà òkè ara yẹn máa yá ǹjẹ́ igi kẹta àwọn mìíràn igi kẹta sí ẹ̀wọ̀n mẹ́ẹ̀ igi yẹn ni wọ́n ń pè ní igi ọdán yẹn ni àwọn bàbá máa ń jókòó sábẹ́ tí wọ́n ti máa ń tayò tí wọ́n ti máa ń ṣeré ní abẹ́ igi ọdán ìyẹn ni wọ́n ti máa ń sọ pé ọ̀rẹ́ mi ní abẹ́ igi ọdán ọ̀tí sàmà mú ìsìlẹ̀ ó yẹ máa bọ̀ wí. igi ọdán ni igi yìí báyìí. bàbá ti kún ní báyìí sísà mi àwọn lọ sí tí wọ́n ti máa ń bọ Olúmọ ní ẹ̀kan lọ́dún. Olúmọ bíbọ kẹ̀. ìyá ní òkò sí wàhálà àrí ibi tí wọ́n ti máa ń bọ wọ́n sì lè yí ẹ̀ náà wọ́n máa ń bọ bàbá Aláké ìlú Ẹ̀gbá náà lórí ẹ̀ máa bọ ibẹ̀ ni à ń lọ sí ẹ káàbọ̀ sí ilé Ẹ̀gbá ẹ káàbọ̀ sí Olúmọ ẹyẹ ẹ jẹ́ ká máa lọ ok ẹ. sísè ṣe rí sí àwa ẹni òrìṣà ojúbọ Olúmọ gbogbo Ẹ̀gbá ni tí wọ́n ti máa ń bo Olúmọ wọ́n sì ní iye bọ̀tí nínú ilé òòṣà tó wà mẹ́rin èèyàn méjì náà ló lè wọ ọbẹ̀ gẹ́gẹ́ bí mo sọ wípé òun ni bàbá Aláké ìlú Ẹ̀gbá pẹ̀lú bàbá abọ́ òun nìkan ló lè wọ ọbẹ̀ wọ́n máa ń bọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n bá nígbà wáṣẹ̀ bọ̀tí lẹ́dọ̀ ọdún tí wọ́n bá fẹ́ wá bọ́ wọ́n máa mú màálù dúdú wá gẹ́gẹ́ bí nǹkan tó fá gbà wọ́n máa mẹ́yẹlé wá ẹyẹ ẹ̀tù ìgbín pẹ̀lú àwọn nǹkan míì tí ẹnu ń jẹ bọ̀tí ọjọ́ karùn-ún oṣù kẹjọ ni wọ́n máa ń bọ́ tí gbogbo àwọn ọmọ Ẹ̀gbá máa pèsè ti rà wọ́n máa wà ní aṣọ fún wọn. táwọn tí ò ṣe ọmọ Ẹ̀gbá lè wà. wọ́n lè wà bọ̀tí bàbá Aláké ìlú Ẹ̀gbá bá ti dé wọ́n máa ṣàdúrà fún wa tó ń wá síbà wọ́n máa jàbọ́ ká máa rògùn ká máa rọtẹ́ nílùú Ẹ̀gbá wọ́n ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan lọ́dún yẹn because tẹ́lẹ̀ kò sí stairs kò sí elevator gẹ́gẹ́ mo sọ pé ayé ìgbà yẹn máa ń gbé wọn ni but láti ìgbà yẹn àwa náà gẹ́gẹ́ bí àwọn náà dẹ̀ ṣe gbọ́jú a lè rẹ́ nìkan tó jábọ́ rí láti ìgbà yẹn ẹgbẹ́ Ọlọ́run a lè jábọ́ òkè òkè láwọn máa lọ ẹ jẹ́ ká lọ síbi táwọn Ẹ̀gbá sá pamọ́ sí o. ṣe ibi tí àwọn sísá mi bí ìbá ibi táwọn Ẹ̀gbá sá pamọ́ sí ìyẹn nígbà tó gbé ń jà nǹkan láyé àtijọ́ tẹ́lẹ̀ ìlú Ẹ̀gbá ni wọ́n tojú Ẹ̀gbá tó wà sí pé Ẹ̀gbá wọn gbà tó gbé wọn látọ̀jú bí ọ̀rọ̀ àwọn orí empire kan ní àtijọ́ Ẹ̀gbá máa ń jáko tí ọba ti jáko wọn máa ń ṣàkọlẹ̀ fún olùlọ́yọ̀ àtijọ́ tó yà wọn mú lọ́mọ ìjà láàrin Ẹ̀gbá fọdún 3 wọ́n fún ìyá ọkọ̀ ní asakọ ní orí ẹbẹ̀ ní sí káṣíṣe ọ̀dùn náà débi kò sílé kò sẹ́ni tí ẹ̀ lè rí lé rárá inú igbó jìgìjìgì ni pọ̀tà wọn tó jagun fún Ẹ̀gbá ńlá ẹ̀ wọ́n pè ní Lísàbí agbègbè Ṣódẹkẹ́ Ògúnbọ́nà Alátiṣe Àdágbá èdè àwọn tó jagun fún ìlú Ẹ̀gbá ńgbà yẹn nìyẹn pọ̀tí ńgbà yẹn òkè ní gbogbo àwọn alágbà yẹn máa wà bọ́ọ̀sì ẹ̀ máa wọ̀ ní gbogbo bọ̀tí wọ́n ti wà lókè kò síbi tí wọn ò ní máa rí
táwọn jagunjagun bá ti wà lókè wọn máa wọ ṣàn wọn máa wọ àwọn ẹgbà wọn bá jẹ́ àwọn Ọ̀yọ́ tó bá ti ń kógun bọ̀ bọ̀dé bá wà lókè kò síbi téèyàn ò ní máa rí ẹgbẹ́ tó bá ti rí wọn látòkè wọ́n ti máa lọ gbẹ̀yìn odi àtáàkì wọn ìyẹn ló fẹ́ gba láǹfààní àti ìṣẹ́gun bọ̀ táwọn tó kọ́ àwọn ẹgbà débi ni wọ́n pè ní adágbà ló jẹ́ alágbára ó dẹ̀ jẹ́ iṣẹ́ àgbẹ̀ ló jẹ́ òun ló kọ́ yàrá síbi rà ọ̀dún náà yàrá tó kọ́ ilé alámọ̀ ìrọ̀lẹ́yà àtijọ́ ilé alámọ̀ ni wọ́n máa ń kọ́ kò sí ilé block ọ̀tá wọn wo bí táwọn ìbọn gbé ń lọ ta ni wọ́n ṣe ń lọ kàn bóyá rí ni àwọn fẹ́ẹ́ bá ti pẹ́ńtì kan tẹ́ẹ̀ bá ń lọ kàn bẹ́ẹ̀ yìí ní Abeokuta ibi ìgbà níbi tí àwọn ẹ̀gbá sá pamọ́ sí tí wọ́n fi ń pèlú yìí ní Abeokuta dòní lé ní ìyẹn lè wà lẹ́gbàá for many years láì mọ iye ọdún téèyàn bá ti dé ibà èèyàn tí ì dá Abeokuta sísá pẹ̀lú brọ́dà ẹ káàbọ̀ sí Abeokuta bọ̀ṣẹ́ rí sáré bàbá tó wọ́n sí síbà sáré bàbá ti sán ní Ajímàtọ̀kùnjẹ lórúkọ ọ̀tí ń gbà yẹ wọn bàbá yìí ló máa ń ṣe tour guide tó máa ń máa ń yànrán gẹ́gẹ́ bí orúkọ táwọn náà ṣe ń sìn ìyẹn ni wọ́n sọ pé ọmọdé ò bá tán àròbá dẹ̀ ní bàbá àtọ̀ bọ́tò òṣèlú ìtòkò lórí tí bàbá yìí jẹ ibi ìbá ní tòkò ìlú ẹ̀yìn lọ́mọ wúrà ẹ̀bí ní sàbùbọ̀ bàbá yìí ti kú ní 3rd of January 1956 ni bàbá yìí ti papòdà náà ti fi lẹ̀ ṣàṣọ́búra ọ̀tí ń sìn àwọn ọmọ ọmọládé wa ń bí àwọn bọ́dà wa yàn wọn lè ṣe nǹkan mọ́ tó fi jẹ́ pé àwọn ẹ̀dẹ̀ fi represent ọ̀tí ń sìn àwọn wọlé sí Abeokuta. ok ibi tó wọ́n ń gbá tó pèlè kò sí gbà ibi ìbá wọn kàn ra gbé sí ìbá ẹ̀ ẹ̀rásán ẹ̀rí yàrá ẹ̀rí táwọn jagunjagun yẹn wọ́n ti máa ń pọ̀ nǹkan ogun sí. ẹ̀wá ò bẹ́ẹ̀ ṣe máa kọjá rè ẹ̀ wò òun rè kò sí wàhálà. tí wà ní orí òkè òkú báyìí. àwọn níṣu ẹ tó sọ gbogbo ìtàn bíbí báyìí fún wa àwọn ti fi wálẹ̀ à ń gba tẹ́gbàtẹ́gbà láfíà ló wà ní bíbí báyìí. tẹ́ bá ti ráyè tó bá jẹ́ pé ẹ̀ ń wá ibi tí ẹ máa lọ tẹ́ fi máa mú ètò nípa tóní ni. ẹ ṣé tẹ́ bá mi wo vlog mi. ó dàbọ̀.
ó di ọjọ́ mi torí mo sì máa wá lẹ́ẹ̀kan sí èmi àti àwọn ọ̀rẹ́ mi kí a lè gbádùn wíwá tí a wá àti kan tí a rí.